ó mà ṣe o ajá pa ọmọ olówó ẹ̀ tí wọ́n fi ṣọ́ ọ. Inú ìpayín keke ni àwọn èèyàn agbègbè Igbo Eche Port Harcourt nípínlẹ̀ Rivers wà báyìí pẹ̀lú bí ajá òyìnbó kan Rottweiler dog ṣe pa ọmọ ẹni tó ń sìn ín. Gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ẹni tọ́rọ̀ náà ṣẹlẹ̀ sí ṣe kọ sórí ẹ̀rọ ayélujára lọ́jọ́ ajé Monday ọjọ́ 17 oṣù keje ọdún yìí níṣẹ̀lẹ̀ náà wáyé. Ibi iṣẹ́ ni wọ́n ní ọkùnrin tó ní ajá náà lọ ṣùgbọ́n tó tú méjì nínú ajá ẹ̀ sílẹ̀ láti máa ṣọ́ àwọn ọmọ ẹ̀ kó tó darí dé. Ó ṣe eléyìí nítorí bí àdúgbò wọn ṣe máa ń dá àwọn olè àti ajínigbé tún pọ̀ ládùúgbò ọ̀hún. Èrò rẹ̀ sì ni pé àwọn ajá ọ̀hún yóò máa ṣọ́ àwọn ọmọ òun, wọn yóò sì tún kojú olè yòówù tó bá fẹ́ wọlé náà wá. Ṣùgbọ́n ọ̀nà ibi iṣẹ́ lọkùnrin náà wà tí wọ́n fi pè é lórí fóònù pé ọ̀kan nínú àwọn ajá ẹ̀ ti pa ọmọ ẹ̀ ọkùnrin ọmọ ọdún 4. Nígbà tọkùnrin náà fi máa padà délé, inú àgbàrá ẹ̀jẹ̀ ló bá ọmọ ẹ̀ ọ̀hún. Bákan náà ni ajá ọ̀hún tún ti ṣe èyí obìnrin náà léṣe tí kì í bá ṣe tàwọn èèyàn tó tètè ṣùgbà ẹ̀ tí wọ́n sì pa ajá náà dànù lójú ẹsẹ̀, kò bá tún ti pa ọmọ kejì náà. Nínú àlàyé bàbá ọmọ náà, ó sọ pé òun kò ní iyèméjì láti fi àwọn ọmọ náà sílẹ̀ pẹ̀lú àwọn ajá nìkan nínú ilé nítorí àwọn ajá òun márààrún ni wọ́n mojú àwọn ọmọ òun dáadáa. Nítorí bẹ́ẹ̀ lòun sì ṣe tú méjì péré nínú wọn sílẹ̀ láti máa ṣọ́ ilé pẹ̀lú àwọn ọmọ òun. Ó ní níbi tí ọkàn òun balẹ̀ lórí àwọn ajá náà dé, ọ̀pọ̀ ìgbà ló jẹ́ pé ọmọ òun ọmọ ọdún 4 tó pa yìí ló máa ń mú ajá náà wọnú irin galagala cage tí wọ́n fi ṣe ilé. Nítorí bẹ́ẹ̀ lòun kò ṣe rò wípé irú nǹkan bẹ́ẹ̀ lè ṣẹlẹ̀. Nínú ọ̀rọ̀ tí ọ̀kan lára àwọn aládùúgbò ọkùnrin náà sọ ló ti ní ohun tó dájú ni pé àwọn ajá náà ti lò tó bí ọdún 7 pẹ̀lú àwọn mọ̀lẹ́bí náà. Nǹkan tó bani lẹ́rù tó bani lọ́kàn jẹ́ téèyàn kò lè máa wò ní. Mo gbà á ládùúrà pé kí Ọlọ́run tu àwọn mọ̀lẹ́bí náà nínú. Ó ṣàlàyé síwájú sí i pé àwọn dókítà tí wọ́n máa ń ṣètọ́jú àwọn ẹranko ti fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn ajá kan máa ń ya dìgbòlugi lẹ́yìn ọdún 5 àti pé nǹkan tó ti dáa jù náà ni kí wọ́n ta irú ajá bẹ́ẹ̀ dànù. Nínú fídíò tí wọ́n gbé sórí ẹ̀rọ ayélujára ọ̀hún, pìtìmù làwọn ará àdúgbò pé síwájú ilé ọkùnrin alájá náà láti bá a dárò ọ̀fọ̀ ọmọ tó ṣẹ̀ ẹ́. Monísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ròyìn yìí fún iléeṣẹ́ Aláròyé online. Jamiu Àbáyọ̀mí ló kà á sétí ìgbọ́ yín.